يطيعنا ورسوله فقد فاز فوزا عظيما. For the cutting of the cake. So we are starting right now. Again. Pàtàkì ní ọjọ́ bí mi èní lọ́jọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká ṣọpẹ́. It's my birthday o èní lọ́jọ́ bí mi bàbá mo dúpẹ́. Èní lọ́jọ́ bí mi bàbá mo dúpẹ́. Mo ṣe pàtí o mo pèrò jọ o mo pọ̀ kàfẹ́ mo jẹ wọ́n mú wọn tún di lọ́lé. It's my birthday o èní lọ́jọ́ bí mi bàbá mo dúpẹ́. Ẹ̀gbọ́n tó bẹ̀rẹ̀ kan sọ̀rọ̀ torí pé wọ́n ń gbowó afẹ́fẹ́ tí mò ń mí ó ní yóò lẹ lérò pé Dangote lè san wá ní mo dúpẹ́ wàhálà fún afẹ́fẹ́ tí mò ń mí. Alájọpọ̀ sábẹ́ dúpẹ́ àwọn tó lè bá yín dúpẹ́ ti wà lórí ìjòkólẹ̀ ẹ̀wẹ̀ yìí wò ẹ̀wẹ̀ yìí ẹ̀bá Yorùbá ní Muhammad. Ẹ̀rí kò sọ lẹ́ẹ̀kan pé mo ń bọ̀ wá kí yín o Ọlọ́run ní jó bàjẹ́. Owó sábẹ́ bá yín dúpẹ́ lórí 100,000. Gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Ogos nínú 100,000 yẹn ẹ̀yẹ kọ́kọ́ sọ. Daniel wọ́n kí yàn. Bàbá bẹ̀rẹ̀ sí ní bàbá sì ń wí sí kéwì. Ẹ jẹ́ sí. Bẹ́ẹ̀ni wàlá àkọ́mọ́ yìí tán. Fìlẹ̀ kọ́ bèrè mọ̀ fóònù. Eléyìí rí sàbí ọbẹ̀ yẹn. Bàbá ìmáàmù ní ìmáàmù àwọn owó ni wọ́n mọ àwọn òkè ńlá láti owó. Ìmáàmù owó ní pátás. Ilé mi jì. Ẹ bá mi jẹ́kẹ̀ẹ́ ló la rí. 100,000. Bàbá lọ́ọ́ darí pẹ́. Ẹ wo bí ẹ wo àrẹ nínú ìgbọ̀nà. Ogos ìbí kò bá yín dúpẹ́ wọn máa ṣe owó ni. Ìyàlẹ̀ abẹ́. Ẹgbẹ́ yìí náà lórí ìyáàdì ó bá yín dúpẹ́ o. Ìlàlẹ̀ mi iná lọ. Ẹjọ́ sọ̀rọ̀. Ẹ bá gbọ́dọ̀ tó ní bàbá ọjà aláwọ̀ gbà. Ọlọ́ ayé báyìí. Èlò. Ogos ẹ̀wọ̀n kan. Wàláì. Mo ye 100,000 yẹn. Bẹ́ẹ̀ pé àlàwà. Bẹ́ẹ̀ pé lórí làwà. A rí 12,000. Ẹ wá 3,000 sílẹ̀ àyàrá kákùnlé. Ẹ já wá 3,000. Ẹ sà ó mi kí bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín sà. Wọ́n ní máa wò yín náà. Ó lọ díẹ̀ ọlọ́jọ́ wọn tàn sí pé bíi bẹ́ẹ̀ ó lọ díẹ̀ náà rárá sà. Èèwọ̀ lọ́mọ kò yín kó wọ́n tà nídìí. Oya. Ogos torí bàbá yín dúpẹ́ gbogbo ọjọ́ tẹ́ máa lu ayé ẹ̀ nífìnira lu ayé o. Ẹni wọ́n pẹ́ yín Ọlọ́run ní jẹ́ kó kan. Wàlálà hawla wàlá quwwata. Ẹlẹ́dọ̀kọ̀. Gbogbo obìnrin tó wà ní tòkó yìí tí wọ́n torí Ogos wa ẹ máa bọ̀. Lọ́dọ̀ àwọn ọkùnrin lẹ́ẹ̀kan a rí 15,000. 15,000 naira. Ẹ̀yin obìnrin ní ọlọ́wọ́. Lọ́dọ̀ àwọn obìnrin. Ọlọ́run jẹ́ owó tí wọ́n ju tí wọ́n lọ. Ọlọ́run jẹ́ owó àwọn obìnrin jù lọkùnrin lọ. Ìyá ẹ̀kọ́ wọn tó lọ yẹ wá ní. A máa gbọ́ àwọn ará tó kù sí. Nígbà tí ẹ̀sùn wọn ẹ máa bọ̀ báyìí. Àwọn ọkùnrin lọ sàgbàmọ́. Ọ̀yá. Ẹ̀dẹ̀ amúra. Ìyá àwọn sọ́jà lọ́sàn-án ti dé bẹ́ẹ̀. Wà ní pọ̀jù tọkùnrin lọ. Ẹ jọ obìnrin ò tí ì dé táwọn obìnrin náà wọlé yìí o. Ẹ jẹ́ ìyá ọ̀tá wọlé ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀ wá. Tọkùnrin lọ. Máa
ayọ̀ ní mú mi lára ọmọ ayọ̀ ní mú mi lára ọmọ ènìyàn ò ní kí mi kú ìrọ́jú ayọ̀ ní mú mi lára. Sallu ala nabil karim. Sallallahu alaihi wasallam. Ní orúkọ gbogbo jọmọ́ mọ́sálásí Tawakalitu, mo kí gbogbo wa káàbọ̀ sí ìjókòó yìí. Ọlọ́run ọlọ́jọ́ èlò tó mú adébíláyọ̀ àmú àgbàrá ìjọba láyọ̀. Ìdí àti túmọ̀ tí a ṣe gbé gbogbo olóòtú báyìí dìde òun ni pé láti lè máa jẹ́ kí mọ́sálásí wa ń gbà tó lè máa tẹ̀síwájú. Ní last year December oṣù àbí a jẹ àwọn oyè tí ó pọ̀ tí ọlọ́run lẹ́nu ká náà jẹ́ kan náà tó jẹ àǹfààní oyè yẹn bí wàá fún Alhaji Kamilu náà ní ìwé gbà yẹn but ó ṣàlàyé pé ó kù díẹ̀ òun bá dúpẹ́ lẹ́nu pé òun lè fulfill promise ẹ̀ ọlọ́run dẹ̀ ní ṣe ní àṣemọ́ fún gbogbo àwọn ọ̀rọ̀ tó gbogbo nǹkan tá à ń ṣe a fi ń kó owó jọ fún ìdàgbàsókè mọ́ṣáláṣí àdúgbò yìí ni tó dà ibi tí àwọn bàbá wa tí wọ́n ṣe dé káwa náà ká tó lè ṣe ọ̀bá tá a lè ṣe olùgbé a máa kó pàǹtí wa máa lọ wọ́n lè máa sọ pé àwa náà ṣe wọ́n tí a lè ṣe so ìdí tí a ṣe gbé gbogbo prógrámù yìí tá a ṣe gbé nìyẹn ọlọ́run adé máa ràn gbà lọ́wọ́ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo akáàbọ̀ ẹ ṣe àdúpẹ́ o. sáájà anọ́sùlù láì wà ní fásitì wọ̀nà ẹ̀ka náà yáàdì hùlù náà fi dínì láì àfọwájá nínú mọ́sáàsì Alhaji Kamilu wàá wà ní ètò ṣe pé a máa pe àwọn èèyàn wá dá sí tọ́lọ́wọ́ mọ́sáàsì mo ti ń kírun a ní ìdìkan bẹ́ẹ̀ lẹ́sìn wọ́n fẹ́ kó wá dá sí ọlọ́run àṣì gbogbo àwọn tó bá sì pèpè kan wá dá sí náà ọlọ́run àṣì wọlé tó máa dá ẹ lóhùn. àdókòlè náà mi súra ẹ bá sọ̀rọ̀ ṣùgbọ́n òun náà wà lò fún ọlọ́run lé ní pé nínú ọ̀rọ̀ tó náà tó bá nàbẹ̀ wọ́n pé tí àwọn ìjọba wá wọnú ìjọ tó ń wọnú ìjọ tó ló bá ń pọ̀ níjọ kò sí ní tó lọ́ọ́ fẹ́ fi ṣe fún àlejò àkùnrin mọ̀ ní pé nọ́ọ̀sìlù láyé ìtiwájú yẹn wà ní fásitì wọ́n gbọ́dọ̀ máa táyé láti máa ṣe sínú ìjọ yẹn. tọ́lọ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ kí ló wá kù nígbà tí ọlọ́run pé fásitì bíi ìyáàbí ìrọ̀ bíkà wá sí àgàfíríù. ṣé o Kamilu Alhaji Kamilu ìwọ lọ́lọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò tó wáyé mú tẹ̀síwá àgbègbè wọn ṣe sì bá kí wákàtí máa rẹ̀ máa kóso tó má ti lè gbé sínú Islam wọ́n pè pé kó máa kírun ní òkè ṣe pé ó kàn tó yẹ lásán o ìwọ̀n ẹ̀ gbọ́dọ̀ máa pé wọ́n bá ti pàṣípà má sọ ibi à o sì fẹ́ sùn díẹ̀ sí wọ́n náà máa bọ̀ wọ́n síláṣí wá kú ìmọ̀ọ́mù lẹ́yìn kẹ́ẹ̀dọ̀ kírun tó bá ti wá kírun tán mú tẹ̀síwá ẹ̀ kó sì sì bá láàdàjì fìdí ọlọ́run inú òǹkàánù tàwáàbà kò sí bó ṣe bẹ́ẹ̀ bí ọlọ́run bá gba aláforíjì ni á sì bá títú bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ó ti bẹ́ẹ̀ o bá títú báyìí ọlọ́run á sì gbà wá sí bó ṣe yí iṣẹ́ tí wá ṣe fún wọn nìkan àti gbogbo ẹ̀yà wa kẹ́ẹ̀dùn èyí nínú mọ́ṣáláṣí òun tá a pè é wá lu èdè náà ni pé láti máa ṣe àránṣe sínú mọ́ṣáláṣí láti máa wọ pé kí ló tún kù tá a tó fẹ́ ṣe nínú mọ́ṣáláṣí ìṣe bí èèyàn kàn máa wọ mọ́ṣáláṣí akọ̀mọ́ máa jẹ́ ìjọ̀gbọ́n àbí ká kàn máa dálá sàlátù a gbọ́dọ̀ máa wọ pé kí mo fẹ́ ṣe sí mọ́ṣáláṣí. Alhaji Ogos ìbéèrè tó fẹ́ béèrè ẹ̀mí ìjìnlẹ̀ máa dáhùn ẹ̀ nítorí kí n bí ni pé sẹ́nu yín á máa pé nísìnyí ṣé ìsìlámù yín yẹn sí á máa gòkè ṣiṣẹ́ promise ẹ̀wọ̀. àwọn pé ẹ̀sọ́ sí máìkì àwọn èèyàn a máa pé kí ló máa pé. mò ń wá lọ́sùn balẹ̀ kọ̀ọ̀kan ẹ̀wọ̀ nísìnyí a máa gbìyànjú máa pé. ẹ̀yà máa pé tẹ̀sán Ogos ní sọ́ra ẹ bá máa bèrè kọ́ lọ́wọ́ Ogos àbíkẹ́ farabalẹ̀ rárá Alhaji Ogos ẹ̀ dìde ẹ kọjú sáwọn ìdánwò. sẹ́mi pé a ní olóyè àdẹ̀mọ́ ẹ̀yà ara wa Ogos ti fún wa àwọn olóyè wa lẹ́ẹ̀kan lóṣù àjọ máa ń ṣe mìtì bẹ́ẹ̀ ni àbí àsúnmọ̀ ẹ̀bẹ̀ kọ́
first Sunday of the month. Bàbá Adinni wọ́n lè wà ní 9 nítorí títí wa wọ̀n ní yálé ibi ni wọ́n gbàgbọ́ ṣé tá a bá pè yín sẹ́dá wa lọ. Ok. Tí a mọ̀ pé bàbá ìmọ̀ mọ̀lẹ́ sọ̀rọ̀ fúnlẹ̀ kan pé ìrun yá máa pé ẹ kàn sọ pé mo bẹ Ọlọ́run kó jẹ́ kí ìrun mi máa pé kí Islam mi máa tẹ̀síwájú sí Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Islam máa tẹ̀síwájú sí Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ bá mi ṣe fati àlè lórí fún wa. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين A fẹ́ fún yín ní oyè. Àmọ́ ṣe rí mi ò fẹ́ kó sábà mo gun ẹ. Tá a bá rò pa a fẹ́ fún yín lóyè. A fẹ́ fi yín ṣe Osupa Adinni ọkùnrin. Iṣẹ́ wo Osupa Adinni ṣe láti tan ìmọ́lẹ̀ sí ẹ̀sìn. Ogos pẹ́pẹ́ máa ń bínú tẹ́lẹ̀ àti ta àti lé nísìnyí jẹ́ lọ́mọ èkó lẹ́jẹ́ lọ́mọ ọ̀tá ń lọ. Pẹ́pẹ́ máa ń sáré sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nísìnyí. Kọ́lá táwọn ẹ̀yà kan sọ̀rọ̀ lólé ẹ̀sọ́ fún gbogbo ti gbọ́. Tọ́wọ́ bẹ́ẹ̀ fi yẹn lóye nǹkan bíi méjì náà máa ń wò wọ́n rí pé ẹ̀sìn fún ọkùnrin yẹn lára ẹ̀dẹ́ ká fún lóye. Ọkùnrin yẹn nípa nínú ẹ̀sìn tàbí wọ́n fẹ́ fi encourage ẹ̀dẹ́ ká fún lóye kí ọ̀rọ̀ ẹ̀sìn lè mú ní àyà ẹ̀ sẹ́ni tó bá pe orúkọ yín nísìnyí tí ò bá fi Osupa Adinni sí ẹlẹ́sẹ̀ pè mí kí fọlọ́pàá mu. Osupa Adinni. Yóò lè fẹ́ fi gba oyè yín. Bọ́lá àwọn ẹ̀yà ẹnu ilé sẹ́wọ̀n obìnrin máa ń rí ọkọ ẹ̀fín ká máa fi orúkọ oyè yín sí. Osupa Adinni Tawakalitu ODO-IJANA àdégbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Nínú ọkàn yín ẹ má wọlé o lè má jẹ káàṣì o lè jẹ káàṣì ìlú lè fẹ́ fi gba oyè àti lọ́jọ́ oyè níta rẹ̀ bí ẹ tó abẹ́ fúlóyè pé tó èlò lè fẹ́ fi gbóyè lónìí pé wọ́n wọ àpò ẹlọ́pàá kò sí ṣéǹjì bí ókè ẹ máa rí mo fún 1.5 million. Ẹ lè ní ìṣòro lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ ní kò sí wàhálà. Àwọn àgbà ṣẹ́kù yìí sọ̀rọ̀ wọ́n ti ṣe 20,000 sí wa ẹ bá mi sọ pé ìlànà mẹ́ẹ́. Ogos abẹ́ fún yín lórí yín lọ́kọ̀. Alájà àgbà àkàlí tó síwájú orúkọ mọ́sálásí wa lẹ́yìn jẹ́. Bí a orí ìṣílẹ̀ kò ní bàjẹ́ fún yín. Àti orúkọ yìí. Àmọ́ òkú òsì sọ fún mi pé kí n kó baláwà ní obìnrin kan wọlé. Àlejò náà sọ wẹ̀ náà. Àlejò náà máa wọlé ẹni ká máa wọlé tẹ́ bá ti rí ọmọ àlìjánnà ni ẹni wọlé lákọ̀ọ́kọ́. Ó tún pẹ́ sígbà yẹn àlejò tún ní ẹni ká máa wọlé ọmọ àlìjánnà ni. Wọ́n padà wádìí ẹ̀ wọ́n ní pé bá a ṣe ń kírun ló ń kírun. Bá a ṣe ń gbàwẹ̀ ló àṣẹ́yìn ni. Kò ní bàjẹ́ fún yín. A ti bèrè donation lẹ́ẹ̀kan. Àwọn bẹ̀rẹ̀ tí wọ́n wọlé ní sìgá tó ti yé ẹ wo bí àkáǹtì nàmbà mọ́sálásí nìyí. Ọ̀ya tí ẹ mú fóònù dání. UBA. Ẹ lè tó lè jẹ káàṣì. Donation báyìí. Ìtàfẹ́ ká ẹ ṣe owó láwàní. Àmọ́ donation títí lórúkọ yín. Lórúkọ yín fún ara yín. Ẹ̀yin fún ara yín. Káàkó gbowó láwàní náà. Ok. Ṣé ẹ máa ṣe yẹn sọ̀rọ̀ yẹn? Ẹ lè jókòó gbà yẹn. Ẹ lè jókòó. A kì í ọlọ́kọ̀ bá wà pẹ̀lú yín. Ẹ lè bá mi dẹ́rù wò. Ọ̀ya ìgbà sí báyìí. Ó ti lọ díẹ̀díẹ̀. Ọkùnrin. Gbogbo ọkùnrin. Gbogbo ọkùnrin. Gbogbo. Wọ́n máa kà á. Wọ́n ti tẹ́ ta fẹ́ àníkàn tó kù dá dúró. Gbogbo ọkùnrin. Gbogbo ọkùnrin. Bàbá mi sọ àwọn ọmọ bá ní ìsúkò bẹ̀. Wọ́n sọ pé alásàlátù ni wọ́n. Àwọn ọmọ ìgbà náà. Alásàlátù ni wọ́n o. Ẹ̀ka máìkì lọ́wọ́ ẹ̀. A kì í ṣe ẹgbẹ́ alábòsí. Alásàlátù. Alásàlátù ni wọ́n. Ẹja domi. Alásà ilé ayé ọkùnrin. A kì í ṣe ẹgbẹ́ alábòsí. Ẹgbẹ́ nílẹ̀ báwo ni wọ́n ti gbọ́ bá nílẹ̀ wọn ní ìdílé lásìkò wọ́n máa rìn mọ́lẹ̀ ni. Obìnrin tó tẹ̀lé Ogos wá bí ẹ dìde lẹ́ẹ̀kan náà ẹ máa ń wo yín bọ̀ wá. Báwo sọ pé kì í máa ṣe èrò òfò alẹ́ àmì kì í máa ṣe èrò òfò alẹ́ o. Ìbí kíni
Ogos òjò látàná. Abáàgbà ẹjọ́ gbogbo ẹbí gbogbo ará gbogbo ọ̀rẹ́ ẹ bá mi nà ọ̀ká sí mi níyì ẹni tó bá rojọ́ ní sinimá fura sí i ẹni ọlọ́wọ́ láàrin Osupa Adinni kò ní di orí fífọ́ kò ní di ara níní gbogbo ọ̀nà àgbàrá rìsìkì wọn ọ̀nà òní dímọ̀ wọn bẹ́ẹ̀ sí náwó yẹn bá mi sí náà tẹ́lẹsẹ́ni tí o bá mọ̀ kó máa ṣe ámítà bí sídélẹ̀ bisimilayi rahman rahim inna a'tayna al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka ẹ̀sìn àmì bí ẹni tó rí owó yẹ. ọ̀rọ̀ wa ìmọ̀ ọ̀nà kúta ń lọ báyìí Ogos ẹjọ́ mo fẹ́ ka ẹ wo bí Ogos torí yìí ni bàbá ìmọ̀ mùsùlùmí lọ́rùn agbádá ẹ lọ fi nǹkan sáko wọn ọlọ́run ní gbẹ́jẹ́ yìí nìkan àpẹẹrẹ mo ń kíṣẹ́ tẹ́yàn mi ni ọ̀ya gbogbo àwọn tí wọ́n ń tọ́jú àwọn ẹni ọlọ́run ìtọ́jú ọlọ́run àánú onífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ yà kàn bàbá ṣé tẹ́lọ̀ yín náà kò sí ọmọdà ẹ ṣeun ọlọ́run ṣeun ìyàwó ẹ̀yìn tí ẹ máa ń lò dé dáadáa ẹ̀sìn mọ́tò kò wà ọlọ́run ṣeun. Tahiyatu fáwọn tán kọ́ wa Asakiyatu fáwọn tí wọ́n kọ́ ẹ̀yin ní sábàbí táfìrò kékun bàjàwà bọ́ lẹ́yìn afá Tahiyatu fáwọn tán kọ́ Asakiyatu fáwọn tí wọ́n kọ́ ẹ̀yin ní sábàbí táfìrò kékun bàjàwà bọ́. Bàbá àti ìyá jọmọ yìí ni ẹlẹ́kejì mẹ́rin mo kí Kamilu dáadáa nígbà tá à ń sọ̀rọ̀ oyè yìí wá Kamilu ọ̀rọ̀ wa ìṣe ní dọ́ọ̀jì mi àṣẹ ohun tó fẹ́ ṣe wà nú ẹ̀ ìṣe ló fẹ́ fíìsì ẹ̀ sádùfò tó fẹ́ ṣe ọjọ́ bí nígbà tí kà á dájú kò ń bọ̀ wá rí ètò wa ṣe lé ní mi ò mọ̀ pé òun fi síwájú ní ọlọ́run ní fara ní ẹ láíláí aláàánú mi wájú ọlọ́run sáyidá ìlànà wàlá iná àtẹ ìnà ọ̀kà. Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Mo kí àwọn ọ̀làrí ọlọ́run tí wọ́n bẹ ní ìkàlẹ̀ àpọ́nlé lára ń fẹ́ jọmọ́ bá a jù wọ́n lọ bẹ́ẹ̀ lọ́jọ́ orí wọ́n ṣe pọ́n wá ní àwa ní ẹ̀gbọ́dọ̀ máa pọ́n wọn lẹ́nu látọ̀dọ̀ Yusuf kọ́ọ́dí mo kí ẹ púpọ̀ mo àgbàrúkà ní ẹ wá kí náwó ní Yusuf An-Nazarani ojú òní ti ẹ ara òní ní ẹ ìdààmú òní tọ́ sí ẹ mo kí Muhammadu Sayid Akarawu mo kí wọn náà dáadáa ọmọ àlùbáríkà ni ẹ àwọn pẹ̀lú dájẹ́ wà láyé àjọṣe mùsí ni ká tó padà sọ́tà àwọn ń gbà wọn nísàlẹ̀ àwọn ẹ̀mí pé kájọlá ní sọ̀rọ̀ lódò gbogbo gbàlá ń jẹ pàdé mùsí bó bá dé inú wẹ́rẹ́ kò ń wálé àbí bẹ́ẹ̀ kọ́ alámọ̀ṣàbá wa kẹ́bí wọn alámọ̀ṣàbá foríjì wọn bisimilayi kúlùkù wàlẹ́ à. Bismillahir Rahmanir Rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹnìkan bíi kí n tó gbé láwà ní bó lè kó kéré lọ́jọ́ orí sí mi tó
nítorí nígbà tá à ń ṣe kiri ọjọ́ ti pẹ́ o ó kàn lọlẹ̀ ó lọ òkè ni bàbá Adinni ló jẹ́ kí ọ̀rọ̀ yẹ ní bó ṣe ṣe nílẹ̀ tá a ti gbé tá a gbé jùlẹ̀ tó ju ẹ̀ kàn ṣe ó kàn dé ní December last year ni ó ní bàbá ìmọ̀ yà before pé December tó ń bọ̀ ní 2024 òun máa wé láàrin bàbá Adinni tó gbogbo abáṣàsán náà ìgbà ìlàbá sọ fọ́lọ̀ àṣẹ Ọlọ́run ti gbọ́ ló ti fàṣẹ sí òun ló jẹ́ pé December last year àtọkùnrin àtọkùnrin ní gbogbo ọdún wọn gba aláwọ̀ ní àtìgbèlè ní ààyè bá a ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ òun wá fi tiẹ̀ pa wọn àṣẹ òun tó fẹ́ fi ṣe ni òfẹ́ ṣọjọ́ bí òun wá máa nọ́ bí o tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdáná ìgbà wọn ojú ò gbọdọ̀ tiẹ̀ mọ̀ o gbọdọ̀ máa rí ṣe ẹni wọn fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹni pé ó yẹ ká ti pọ̀ ní oyè fún tọ̀hún tipẹ́tipẹ́ alikọ́ni tọ́lọ́hún ò jẹ́ kẹ́mi èmi gangan bá tẹ́ kí mi kó lọ sílẹ̀ ṣùgbọ́n bá ṣe wá ń jókòó yìí yín sọ síta yín sì tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ bó bá wá foríjì mi tó foríjì jọ̀mọ́ tọ́ àwa òbí tá a kì bọ̀ ó náà ní àbùjẹ́lì gbogbo bírí owó àdẹ̀mú bẹ́ẹ̀ ni àti bàbá àti àdóbi jọ̀mọ́ yìí inú ọ̀gá rìbíárà lọ nílùú yìí bàbá rẹ̀ ò lọ́gàá bàbá wa délé rìbíárà kò lọ́gàá wọn lọ́gàá bọ́ ọdún kò tẹ̀lé wọn lẹ́yìn pátápátá ikú ló máa gbàgbé ẹ̀ àwọn àgbàgbé ẹ̀ gbọ́ kò ní í ṣe ábínú ó máa rọ́wọ́ wa o ó ti di dandan ogun sọ yìí ikú òbí mọ ibi ló gbé wá tó wá fún lẹ́nu kọ àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀ wò ṣàforíjì fún mi lórúkọ gbogbo jọ̀wọ́ gbogbo ọmọ tí bàbá wa yẹn bí bàbá wa délé ìgbà àtọ̀bí pátápátá jọmọ olùdáná ló kó wọn àti ìyàwó kìíní àti kejì jọmọ yìí ni kò sì dúró tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti rántí wa láti ìgbà tí àwọn ìbàdàn dúdú ti ṣíwọ́ ṣe ọdọọdún ni àgbègbèrè ìwó wa ó dà ìgbóṣù tó ń bọ̀ yìí October yìí ṣé 8 àbí 9 12 kò lè ṣe kó má mọ̀ wá àdúrà wa wà láàyè gbogbo ẹnu mo fi sọ kò sì mówó rẹ̀ wá ẹ wo àtijọ́ Ọlọ́run ṣàánú gbogbo ètò ìsáfẹ́ ni Ọlọ́run gbogbo ilé ẹ̀ ti ń gbọ́ yìí bó ṣe á ṣe bàbá yìí rè ìyá yìí rè ó kò sí lọ́wọ́ nígbà táwa dúró pàdé ọba tí wọ́n wà bí táwọn bàbá ti yí wà lẹ́yìn wọ́n ń pàṣẹ láwa lọ́wọ́ ni wọ́n sì dúró wọ́n ṣe nígbà táwa dúró tí wọ́n ló fi kọ̀ wá bá ti ṣe ta ni wọ́n nífà yìí lọ̀ wá o mo fẹ́ kájọ mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní fi lọ̀ wá nígbà tí a bẹ̀ jẹ́ àwọn ẹni ayé ẹni ṣùgbọ́n a dúró a lọ àbọ̀ a tún dúró lójú òkè wa ọwọ́ ibi tó ń sìn gbogbo ilẹ̀ ẹ̀dá fún lóyè kẹ́lì máa dá sí abíkásì àtàkùnìgbẹ̀ẹ́nì gbogbo ńlọ náà ti gbà fún kò sì ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ilé àná mi wájú ọlọ́run ilẹ̀dá àti Kamilu dì ojú òní ti gbogbo ilé àmọ́mọ́dọ̀ sí iwájú ọlọ́run iná àtẹ́yìn náà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar. ọjọ́ mi tó ń rẹ́ ṣe lé ní kò ní ṣàṣìmọ́ kò ní ṣe ní pé mo ṣọjọ́ mi tán ikú dé ọlọ́wọ́ bá wa dúró tiẹ̀ òṣìṣẹ́ ìjọba ní ẹ́ ọkọ̀ bá ìjọba lọ́mọdé òṣìṣẹ́ ní tí ò mọ̀ ṣe báwọn tó kù náà ṣe tán fẹ́ tó wá ń jèrè rẹ̀ wọ́n ní àjèrè rẹ̀ tàbí ìwájú ọlọ́wọ́ ilé ma ṣe pẹ̀lú ọgbọ́n láṣẹ ilé ma ṣe láṣẹ kó padà rẹ̀ àwọ̀ ẹ̀yù rẹ̀ ẹkú náwó ọjọ́ ọlọ́wọ́ kún wa ojú òní tiwa tọ́ bí awíládé ọ̀ṣẹ́ wọ́n sì ti sanwó kí n wé láwàní. wọ́n ní kí Ọlọ́run kó fi àlùbáríkà sí. Ọlọ́run kó fi àlùbáríkà sí. Balógun Sàràkí Àdínì gbogbo ẹlẹ́wà ń gàlẹ́ yìí. Gbogbo wọn ti sọ pé k'Ọlọ́run fi àlùbáríkà sí. Ọlọ́run fi àlùbáríkà sí. Ọlọ́run fi àlùbáríkà sí.
وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Bàbá fẹ́ sọ̀rọ̀. Ajá bìtẹ́ ni. Wọ́n yẹ ká fi ẹ̀ báyìí. Gbogbo kó máa dùn tútù kó máa dùn ní fífọ́. Kó máa dùn tútù kó máa dùn ní fífọ́. Kó máa dùn tútù kó máa dùn ní fífọ́. Alájà Wakilat Salako Kamilu Idowu òun ló ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní Golden Jubilee 50th ó dẹ̀ tún ń joyè Osupa Adinni ní mọ́sálásí TAWAKITU ODO-IJANA. Muhammadu Kamilu mo bẹ dúpẹ́ fọ́lọ́run lẹ́yìn àmọ́ àwọn tàdọ́jọ́ rẹ̀ tí Muhammadu Kamilu bá pè wá kó fẹ́ gba oyè ní ọ̀dẹ etí ní family house wa lọ́nà mẹ́fún àdílé ìjókòó báyìí o. Insha Allah. Báwo máa ṣe owó bọ́lá mọ́yè wá? Àwọn máa ṣe owó bọ́lá mọ́yè wá. Báwo pè wá sí central house wa family house gbogbo wa ní mẹ́fún? Nílé lọ. Ṣùgbọ́n ìjọ pè wá sí ìta àbá dáhùn ọ́bí wa. Ó jẹ́ kó orí kẹsẹ̀ wá pé ẹnu ọjọ́ tí kò sáyè lè níwà fún wa. Méjèèjì tó wá papọ̀ àti láwọn ní àtọ́jọ́ bí òní sàbámọ̀ lẹ́yìn. Bàbá Muhammadu Kamilu dá léèyàn. Ó dá títí òun fúnra rẹ̀ òní organisation ìkọ́ ayé ara rẹ̀. Bẹ́ẹ̀ ni tí mo sọ lẹ́yìn ẹ̀ mo sọ yẹn. Muhammadu Kamilu wà organize bẹ́ẹ̀ bá ti gbé dé ọdẹ nìyẹn group wa ẹ̀yà ẹja lọ òun lọ ní ọyá dúdú tó bá dáadáa yẹn náà ni. Yìí tó wá dáa náà ló ń ṣe lọ yìí lẹ́yìn tó gba Osupa Adinni yìí báyìí ká sì kí ẹ wá sẹ́yìn o. Àwọn kan nínú local government wọn báwọn tẹ̀lé wà local government president máa wà bí. Oyè táwọn fẹ́ jẹ oyè tí wọ́n fi máa halẹ̀ máwọn èèyàn ní local government ni ṣọ́ọ̀mù ọ̀gbẹ́mi ní kíní kan fọ̀tà. Ṣùgbọ́n rárá òòjẹ́ yẹn mọ́sáàsì ló jẹ. Lẹ́yìn eléyìí ọba tí fi mọ́kà ta ni lọ́rẹ tó fi tarú àwa yìí lọ́rẹ. Bẹ́ẹ̀ ni owó mọ́kà ti kú òní mo fẹ́ dájọ́ kódà kéèyàn dájọ́ gbìrà kò ṣúọ̀. Àánú ni mọ́kà kú báyìí. Bẹ́ẹ̀ sì ni òun fẹ́ ta ilẹ̀ ẹbí tó fẹ́ lọ mọ́kà bóyá náà máa jẹ́ kó dé. Tó máa fowó ẹ̀ lọ mọ́kà bóyá náà máa jẹ́ kó dé. Èpè ló máa pọ̀ jù. Ajọ́ Muhammadu Kamilu wọlá pé àyè tó ti jẹ́ àyè ìpìlẹ̀ ní àyè ìpìlẹ̀ ní ọba tó dá àyè yí padà sí mọ́sálásí. Gbogbo ìtọ́jú orí ẹ̀ bá ọmọ bíi tèmi àmọ̀ wípé ó ní ilé ìgbẹ̀yìn ni wọ́n ń tà láàyè yìí nígbà táwọn agbọ́jú. Bẹ́ẹ̀ni. Àwọn kan dẹ̀ ti lọ lórí ẹ̀kọ́ tó kàn yẹn. Bẹ́ẹ̀ni ìtawà ẹgbẹ́ táwọn agbọ́jú. Ìgbàdá wa gbọ́ tàbí mọ́sálásí ló kọ́ wà bí tẹ́lẹ̀. Agbára máa ń lé agbára mọ́lẹ̀ náà ni. Ọba tó wá gbà padà tó sọ ní mọ́sálásí. Torúkọ wá ń rò ó pé Tawakalitu. Lẹ́yìn tó wẹ́lá wà ní ilẹ̀kùn àti tí ó ṣì fún ọba. Mo ń fọ́ àwọn tó kù ní òbí ní o. Ilẹ̀kùn àánú á sí fún ẹ tààrà. Ó ní sábàmà kí ni mo wẹ́lá wà ní fún. Gbogbo ọ̀rọ̀ ọba tí máa ń rán láàánú sí yàn, Ọlọ́run dojú aláàánú kọ́. Wọ́n
wọ́n á déwálé ẹ̀dá tí jẹ́ Muhammad ọdún ẹja sówó ẹja tẹ́wọ́ bisimilayi rahmani rahim yìí wọ́n ṣe nínú mi ti rí tẹ́lẹ̀ ní àtọ́ bẹ́ẹ̀ ni. Orúkọ mi ni Alhaja Mulkat Olúwayẹmísí Sanni Bankole. Ogos jẹ́ ọmọ gidi, ọmọ dáadáa ni, ọmọ tó dùn mú yangàn ni, láàrin ẹbí, níbi iṣẹ́, ládùúgbò, kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ láburú, ó ń ṣe dáadáa, ó ń ṣe déédéé. Lẹ́yìn oyè yìí kọ́lọ́n kó wá bá mi ṣàánú ẹ̀, kó jẹ́ kó lè máa tún ṣe dáadáa sí i, kí nǹkan kan má ṣe, kó má ra rẹ̀, kó má fìyàwó joyè, kó má fọmọ joyè, kó iṣẹ́ ẹ̀ túbọ̀ máa lọ síwájú, kí ọkọ ọba àdá ọba kó má ṣàlẹ́sẹ̀. Nínú ẹbí Bankole ó ń ṣe dáadáa o, ká má wàrà wa tì o, ká má bára wa sunkún o, ká má wà tì o, ká má wà wà náà tì, irú nǹkan báyìí ni ká má bára wa ṣe. Ẹ̀dá yìí gẹ́gẹ́ bí ọ̀tá àbáwá adájọ́ sọ pàápàá ló tó débi nínú àwọn tí wọ́n jagun àyè yìí torí pàtó ó padà bù sí mọ́sálásí báyìí ó ní kọ̀ǹdíṣọ̀ tó ń gbá àyè yìí bàbá wa sọ ìdílé ní ó máa jẹ́ fún àdá sí báwọn. Nínú àwọn tó wá jagun náà wí àní mọ́sálásí yẹn ó padà fẹsẹ̀ múlẹ̀ sẹ́yìn bàbá tó bí Osupa Adinni yẹn bẹ́ẹ̀ wà láàyè tàbí àìsàn ìlà àdìrà àti bàbá wa fi àbá àti Osupa Adinni lé ní á jẹ́ pé bàbá náà fún ẹ̀rọ ọ̀pọ̀lá nàbẹ̀ lọ́jọ́ tí wọ́n dá padà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọlọ́run ọ̀pọ̀lá nàbẹ̀ tó jẹ́ kí bàbá wa Osupa jọ dúpẹ́. tó bá dùn mí sáà fún mi kí wọ́n Osupa Adinni nígbà tí bàbá wo wà lọ wà pé ọmọ yìí fẹ́ lé o àbá wa Yusuf mo fà á lé ẹ lọ́wọ́ bá mi tọ́jú ẹ̀ owó ọpẹ́ yẹn ni mo kọ́kọ́ dùn pé ọlọ́run ṣé o ọmọ tí wọ́n mo ríire ọlọ́run ṣe o alhamdulilayi ọlọ́gbàlá wà nílé ọlọ́gbà ń bò mí yẹn ẹni bí tí òun ti sọ o alhamdulilayi ọlọ́run jẹ́ kọ́jú náà mọ́rí kò ní jó òpin láàyè yìí náà bisimilayi náà àti iná. bisimilayi rahman rahim iná àjọ iná kàríkàfà wàsóòlì lọ́rọ̀bìkà wà ní iná ṣáàjì. amina. Ogos àkọ́kọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ Ọ̀tà Youth Assembly ẹ̀gbọ́n mi ni wọ́n kó tó di pé ọ̀rọ̀ ìlú wọ̀ onígbìyànjú tó pọ̀ ni wọ́n. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wọn ń fojú pààyàn rẹ̀ wọ́n kóyàn mọ́ra wọ́n dẹ̀ láwọ́ wọn ń ṣẹni tí ó máa ń ṣàbòsí. Then tá bá ní ká wá wo ihun tá a jọ ń ṣe tó jẹ́ tìlú onígbìyànjú gidi ni wọ́n. So tí a bá ń ṣe nǹkan tẹ́ ẹ̀ bá rí wọn a jẹ́ pé ihun tí wọ́n ń ṣe wọn ò ní control lórí ẹ̀ wọ́n bá ní control lórí ẹ̀ it will be there and gbogbo ẹ̀mí wọn gbogbo nǹkan tán ní wọ́n máa fi ń ṣe ìlú tán bá fẹ́ báyàn lò tinútinú náà ni. So nípàdé eléyìí èèyàn gidi ni wọ́n èèyàn dáadáa ni wọ́n ẹ̀ dẹ̀ rí i pé láti ibi tá a ti ń joyè ó hàn ń bẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n jókòó wọ́n farabalẹ̀ jókòó wọ́n dẹ̀ náwó so èèyàn gidi ni wọ́n so kọ́lọ́n kó túnbọ̀ jẹ́ kí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwa tó máa bá gbé bá ọpẹ́ kọ́dún yìí ó tó parí àwa tá a máa gba kọ́kọ́rọ́ ayọ̀ lẹ́tà ayọ̀ àwa dà olóríire tó wà ń bí ẹnì kan ni kó dání ló olóríire wọ́n ní ọtí di méjì olóríire márùn-ún péré ni kó dá olóríire ẹ bá mi pàtẹ́wọ́ dáadáa fúnra yín ara ẹ ló lélẹ́yìn pàtẹ́wọ́ dáadáa fúnra ẹ. Abala táwa yìí abala birthday celebration ni tí
ti bàbá olóyè wa tuntun tòní Osupa Adinni ti Tawakalitu mosque ní àjànà tí wàá bí báyìí Sunday Idowu Kamilu a máa bẹ̀rẹ̀ báyìí. Ogos tẹ́yìn pé yẹn ilé ẹrù nìyẹn ti wà Muhammadu Kamil òun lorúkọ ẹ̀ Sunday èyí tí gbogbo èèyàn máa wá ń pè ní logologo èèyàn dáadáa ni ó ṣàwọn ayé kan lágége kó tó wálé ó dé sọ́wọ́ àwọn bọ̀dá wa kan ń bí àwọn bọ́dà wa náà wá tírèèni ẹ̀ bẹ̀tẹ̀ alihamudulilayi rọ́bìlì alami inú àdúgbò kan wà ní bẹ́ẹ̀sì kan tó dáa tó ṣeé ṣe fáàrí wọ́n ń pe bẹ́ẹ̀sì yẹn ní ilé ẹrù bẹ́ẹ̀sì ní ẹgbẹ́ kóòtù mẹ́yẹn ibẹ̀ ni Ogos tẹ́ wí yẹn ibẹ̀ ló ti jẹ jáde níwáyé tó bá fẹ́ sọ̀rọ̀ logologo èèyàn dáadáa ni fẹ́ gbé ìmọ̀ tèèyàn máa ń ta lára ju tara ẹ̀ lọ kò sí oúnjẹ bábá dọ́dọ̀ Ogos pé nǹkan kò ṣeé ṣe lọ́dọ̀ Ogos tó bá ti wà ní kápá Ogos pẹ̀lú ògo lọ́dọ̀ náà ó máa bá yín ṣe kódà bí tẹ́ ti rò pé máa náwó ó máa bá yín fọmọlúwàbí ṣe èèyàn dáadáa ni kì í ṣe parọ́ èkú gentle person ni èèyàn jẹ́jẹ́ ni onífàájì dẹ̀ ni kì í ṣe ń tí mu gbó kì í mu sìgá o kì í ṣe ológogoro onífàájì ta mí ni pé ẹni tó máa ń bá gbogbo èèyàn ṣe aláàánú èèyàn dẹ̀ ni kọ́lọ́mbà ni gùn lẹ́mìí kó tún ṣe jù báyìí lọ ọlànàbì ti jẹ́ Muhammad. Kamilu at 50. Àwọn abìnrin ńlá òdìdí Osupa Adinni. Let's stand up and give him a standing ovation. Ẹgbẹ́ tí a yẹ sí pẹ̀lú ìdílé wa. A lè ná owó. It is allowed. Kamilu níṣẹ́ ìyọ̀. Kamilu ló fi ẹ̀kọ́ oríire. Osupa Adinni. Nígbà wá ti dànù, mo kí wa kú oríire. Nígbà wá ti káńsù, mo kí wa kú oríire bákan náà. Nígbà ọ̀tá youth council, mo sọ fún congratulation. Bàbá olóyè máa bọ̀. Bàbá olóyè. Congratulations. Osupa Adinni wà ní. Ọ̀ṣọ́ ẹgbẹ́ tó bá bọ̀ lórí àga. Osupa Adinni máa bọ̀ lórí àga. ní agbára Ọlọ́run nígbà tó ṣe ọjọ́ bíi àtúmọ̀ sí dáadáa lágbára Ọlọ́run a máa lọ rí a máa bọ̀ rí lẹ́ẹ̀mí ìbáyìí a tún jù yìí lọ tó bá tún máa ṣe dọ́bù eléyìí gan aṣojú ẹ̀mí gbogbo wa owó á wà lọ́wọ́ àlàáfíà ara tó ọ̀làláọ́lá alákòwátá ìlàbíláyé alẹ́ azim. Gbogbo àwa tá a wá náà tá a wá bá wọn ṣàjọyọ̀ ọjọ́ òbí àti tóyè Ọlọ́run ẹnìkan kan wá bá a ṣe wá bá wọn ṣe àjọyọ̀ yìí náà irú ìdùnnú bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe kíkárí ẹnìkan kan wa má fi ìbànújẹ́ tẹ̀yìn ọ̀rọ̀ wa wọlé anabi wa Muhammad wọlé la ilaha illallah al-Fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. Káàbọ̀ ẹ̀dẹ̀kú àdójú wa lóore báyìí ní tán ní ọ̀dẹ̀ wa ẹ
ẹ̀kọ́ àdúró ti Ogos gbogbo ẹbí mọ̀ lóore àwọn àbúrò Ogos náà mọ̀ lóore gbogbo yín ilé tẹ̀fi sílẹ̀ láyọ̀ lẹ́ máa délé o àdélébáre àrìnàkórè akòyà ibi lọ́la ọlọ́run ẹ̀ẹ́dẹ́lẹ́ láyọ̀ ẹ ṣeun. CEO KITIGBE TV nìyẹn ní tilé lóko ẹ ti máa gbọ́ tipẹ́tipẹ́ ẹni tó wà lẹ́yìn ẹ̀ tó fi ń dún òun náà máa bá wa sọ̀rọ̀. Thank you very much sir for making it happy. wọ́n ní abá ní special prayer ọlọ́kùtọ̀ adájọ́ tí wọ́n máa lead the special prayer the special prayer for the celebrant. gbogbo wa ta wà ń bí ẹ̀dọ́gbọ̀n bá ní sọ pé àwọn òfin ìyá àti mímọ́ ṣe ìtọ́ni rẹ̀ jì. bisimilahi rahman rahim. ẹ bá ní na ìka sí alhaji wa Osupa Adinni Muhammad Kamil Sunday Idowu. gbogbo ẹni tó bá ní ká sí kankan òsèká ẹ̀ tó lè bá wa ka Suratul Fatiha ọpẹ́ tá a máa dá àdá ọpẹ́ yẹn nígbà mọ́kànlá tó bá di mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹkẹ̀kànlá yẹn àwọn àbíkà Fatiha ọlọ́wọ́lá pé iye tí Fatiha dà láyé lẹ́nìí torí ẹ̀dá ò ní kírun àti náfìlà ní o àti ìrun ọ̀ràn yẹn ní o àbíkò ka Suratul Fatiha la salata liman la yakra Suratul Fatiha ọlọ́wọ́lá Fatiha ìbẹ̀rẹ̀ Fatiha oyin ni àárín Fatiha oyin ni ìgbẹ̀yìn Fatiha oyin ni gbogbo tó kù wọ́n ti gba second half lọ́wọ́ báyìí o at 50 second half ló wà ọ̀rọ̀ yẹn ti kú lọ́rọ̀ ìyá mi ò lè bẹ́ bàbá mi ò lè bẹ́ èmi nìkan ló lè bẹ́ gbẹ́gbẹ́ lọ́mọdé bẹ́ẹ̀ ti kú bẹ́ẹ̀ o má máa wo bọ́dì o gbogbo òkè kọ́ ló kù tó má máa gun o gbogbo ohò tó bá rí yẹn náà kọ́ náà máa ń ti páìpù sí gbogbo wa lẹ́ẹ̀kan náà ẹ̀yà sọ́kà alhamdulillah. Alhamdulillah, 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 rabbil alamin, ar-rahman ar-rahim, maliki yawmiddin, iyyaka na'budu وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Abadọ́lé kí Suratul Fatiha àkókúlẹ̀ sórí àmì gbogbo tí wọn náà fi ìlú ayé ọlọ́dún ogúnlẹ̀ sórí àmì. Wala nabi ti da Muhammad wala la ilaha illallah gbogbo wa tá a wá bá a ṣẹyẹ abẹni Ọlọ́run májà fẹrù tiwa náà sọyìn májà ńlẹ ní kíkúrú dákun gùn wálé ní pẹ̀lú àlàáfíà wala nabi ti da Muhammad wala la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Muhammadu Rasulullah. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Many, many happy birthday to you. La hawla wala quwwata. Jẹ́ ọmọlúwàbí ènìyàn tó ní àkúrẹ́ ní ara àná mi ní àbúrò kù àmọ́ òbí mi ní ìbò àná mo ní ìbò ẹ̀gbọ́n èmi àti ohun tó dáa pọ̀ fún ojú àná lọ tí ìgbà ní ìkọlọ́wọ́ ó mọ in and out mi ó dẹ̀ mọ in and out mi Kamilu ìgbà tó wà lọ́tọ̀ òun ọlọ́run bẹ̀rẹ̀ wẹ̀ bó ṣe máa ṣe ó sì yóò pé èrò jẹ ẹlẹ́mìí pé òtí tó kì í jẹ o àmọ́ ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀ ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀ wàá ṣe 70 wàá ṣe 80
wàá ṣe 90 wàá ṣọdọ̀ ọ̀gbọ̀dọ̀ àdúrà ẹgbà ìjọ abijó fún ẹ ayọ̀ àbáyọ̀ ọ̀gbọ̀n abijó fún ẹ Ogos mo kí ẹ pé happy birthday wàá ṣe ọ̀kan nínú Òṣùpá Adinni ìwà rèé Òṣùpá Adinni mo bẹ́ẹ̀ dúpẹ́ o tó yẹ lónìí o tún ṣọjọ́ ìbí lónìí tí ẹ tọ́pẹ́ àbí òtọ́ pẹ́ ṣé lábala tá a dé yìí gbogbo èèyàn ló ti mọ̀ mí bábala yìí mi ò kì í máa ń jọ̀ǹpù ẹ̀ ọ̀gá mi ṣe wà pẹ̀lú mi sà abala táwọn ẹ̀yà kì í jọ̀ǹpù ẹ̀ èmi máa bẹ́ẹ̀ dúpẹ́ ṣùgbọ́n kí n tó dúpẹ́ wà kọ́kọ́ dúpẹ́ tiẹ̀ fúnra ẹ̀ òní tí Ọlọ́run ṣe fún ẹ̀yìn tó o bá fẹ́ rà á tó lò ó kò lóòkà kò níye wà á kọ́kọ́ mọ́wọ́ ọ̀pẹ́ sí bíbà yìí láti àpò ẹ èmi máa sọ̀pọ̀tì ẹ jẹ́ kí gbogbo wa wò ó fẹ́ mọ́wọ́ ọ̀pẹ́ sílẹ̀ ọ̀gá mi títí yín dà ẹ mọ́wọ́ ọ̀pẹ́ yín jáde deputy president ó ti ṣíbò ọ̀pẹ́ wọn náà mọ́wọ́ ọ̀pẹ́ sílẹ̀ ó ti mú ọ̀pẹ́ sílẹ̀ Ogos gbé owó ọ̀pẹ́ dání báyìí gbé owó ọ̀pẹ́ dání kò dání gbogbo ẹ̀dá tínú ẹ̀dùn sí Ogos bá a ṣe jókòó yìí afẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu rèé ṣùgbọ́n kẹ́mi tó bẹ̀rẹ̀ máa ń gbowó ọpẹ́ gbogbo àwọn tó mọ̀ mí mọ̀ mí mi ò tí fi tèmi sí ìjẹ́ ìfí sí máa kí gbogbo èèyàn níta láwọn bí owó ọpẹ́ tèmi rèé náà láti local government Ìjànà youth association Ọ̀tà youth gbogbo ẹ̀dá tó wà níbí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wà níbí wọ́n wá dìde báyìí wọ́n bẹ̀rẹ̀ dúpẹ́ èmi ti bẹ̀rẹ̀ dúpẹ́ ọ̀gá ẹ̀ ni deputy ọ̀gá ẹ̀ ni ṣùgbọ́n ọ̀gá ẹ̀ ni àwọn èèyàn tó fẹ́ràn ẹ̀ wọ́n wá dìde báyìí wọ́n bẹ̀rẹ̀ dúpẹ́ wọ́n á mọ àwọn tó wá jẹ ráìsì àtàwọn tó wá mutí nìkan wọ́n á mọ àwọn tó dúdú wọ́n bẹ̀rẹ̀ dúpẹ́ pé mo bẹ̀rẹ̀ dúpẹ́ o pé 50 máa bẹ̀rẹ̀ láti local government ẹ máa bọ̀ níwájú kí wọ́n bá a dúpẹ́ ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ rárá ó yá gbogbo àwọn tó wà ń bí òòlọ́rẹ̀ rárá máa pè wọ́n òòlọ́rẹ̀ tó lè bẹ́ẹ̀ dúpẹ́ abikas ẹ máa bọ̀ fighter gbogbo wọn tó pè yẹn dà atẹ́gbẹ́ tí wá dúpẹ́ mo dá wọn mọ̀ àwọn tó pè dà wọ́n tí wà bẹ́ẹ̀ dúpẹ́ oya wọ́n ti bọ̀ wọ́n ní wọ́n mọ̀ wá ní ọmọ tó wá náà ti máa fún lọ́wọ́ ẹ ṣe mo bá látọ̀rí tébùrù wọ́n bá ẹ dúpẹ́ máa gbàdá ní owó ọ̀pẹ́ mi ń bẹ ẹgbà yìí mo ti bẹ̀ gbà transfer ó gba transfer náà ó gbà ọ̀tẹ́gbọ́lá gbogbo local government ẹ̀ tí ìdìbò rárá ẹ̀ tí ìdìbò alájà mi ò tí ì rí ẹ ti mú mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì ní bíbá yìí ti mọ́ṣáláṣí nìyẹn owó ọpẹ́ àwọn association tó wà bí Ìjànà youth láti Ajíbọ́sẹ̀ vice government rèé sanitarian rèé ọ̀gá mi dáadáa òun lẹ́kọ̀ọ́ ṣẹ́mìgbé Dr. Ferrari vice ti wá sanwó àmọ́ wọ́n ní máa gbé wọn débẹ̀ ẹ̀sùn máa sanwó advert lẹ́yìn eléyìí afẹ́ka bọ́ọ̀rọ̀ goodwill messages láti ọ̀dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ká tó wọ bẹ̀ á máa yanjú eléyìí kàṣọ ti pé wà sọ ṣẹ́gun pọ́pọ́ ọláòrúdà ẹ̀yà afẹ́mọ̀ sùúrù ẹ̀ṣẹ́ sà correct dà wọ́n tó ń jà sọ́jọ́ irú ẹgbàá àwọn ìṣòro ń bí ẹlẹ́mọ́bọ̀ pẹ́pẹ́tọ́ alára pé pẹ́pẹ́tọ́ alára pé ní sípẹ́dọ̀ tí kàṣọ́ ti pé wà sọ ṣe ti pé ilé 19 ni kò tí pé 20 àṣìmáadébẹ̀ ọ̀gá ẹ̀kọ́kọ́ gbàdá níná ọ̀wọ́ ló ní gbogbo wọn bá pàdé lónìí wọn ló ní wọn máa wọlé ẹ bá mi gbàdá ní oní 19 lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá alámúrè ẹ bá mi súnmọ́ wọn.
àdúrà jìgbà àlékún owó àlékún ọmọ lẹ́kọ̀ọ́ àlàáfíà lẹ́yìn ní àmọ̀tẹ́rẹ̀ mọ̀sá àlàáfíà sẹ́mi eégún ibi tó tún ṣẹ́ ìgbéga ní wọn bá mi kò ní wúwo tì kò ní wọ́ láti kò ní wá láàfíà tì àwọn ọmọ yà dùnnú ìyàwó yà dùnnú kò ní sunkún ọmọ kò ní sunkún aya wọn ní sunkún òun náà Kamilu Ogos bóyá ń ṣe ni kò máa ṣe èèwà ẹ̀ má yí padà. We are thanking God for the life of our brother who was born into this world 50 years ago. And he started from year 1, year 5, year 10, 20, 30, 40, and now 50. Ìwọ tó ṣe 50 wàá ṣe 60. Ìwọ tó ṣe 60 wàá ṣe 70. Wàá ṣe 80. Wàá ṣe 90. Wàá ṣe 100. Wàá tún ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́lọ́ba yẹ fún ẹ lókun sí. So you shall be calling the name of Allah for the cutting of the cake. So we are starting right now. Hey, Lee again. Hey, Allah. Ẹ bá pàtẹ́wọ́ fún ọ. tá à ń ṣe léni gẹ́gẹ́ bí Osupa Adinni tó fi máàkì 50 years birthday yìí kọ́lọ́n bá ní gùn lẹ́mìí lẹ́yìn yìí tó joyè yìí ọlọ́run abẹ́ gbogbo àwọn tí wọ́n ṣáájú wa wà lórí ìjókòó ń bí ọba tí kò ní káwọn ṣàbámọ̀ má jẹ́ kóun náà ṣàbámọ̀ bá ní gùn lẹ́mìí àlàáfíà bá ní gùn lẹ́mìí àsìkí gbogbo ohun tí jẹ́ràn dẹ̀ra adákùn bá ní fún un iṣẹ́ ìjọba tó wá ń ṣe ọ̀hún ni wọ́n fi ṣe vice chairman NULGE ní local government ADO-ODO ọlọ́run dákun jẹ́ ó sọ dáadáa kó gúnlẹ̀ dáadáa local government náà kó má bàjẹ́ gbogbo ohun tí ń jẹ́ alága wa tèní ọlọ́run má bọ̀rọ̀ wọn jẹ́ la haula wala quwwata illa billahi aliyyil azim.
Ayabalẹ̀ wá sanwó ọkọ̀. Ayabalẹ̀. Osupa Adinni ni o dé.